mo rí pé bàbá wa kábíyèsí ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà ọba tí pọ̀ bá ránṣẹ́ the Ọlọ́yọ̀ of Ọ̀yọ́, the empire, the one and empire of Yoruba land. I'll put it there. The only one and empire in Yoruba land. Èmi ò ní báyàn búyàn rárá mi dẹ̀ ní wá bí láti wá bú ọ nítorí pé tí èèyàn mẹ́ta bá ń báyàn jà, tí èèyàn kan nu wọn bá ní pé òun reason sí ọ̀rọ̀ tí mo sọ, ó ní mo fi ní kẹ́ bá mi kí Àjànàkú Akéwì. Because brother mi yẹn ó reason sí ọ̀rọ̀ mi. Ó dẹ̀ understand ọ̀rọ̀ mi. Ó dẹ̀ rí pé nǹkan tí mo sọ make sense. Pé kí là ń jà fún lórí ọ̀rọ̀ ọba. Ẹ rí pé mo ti dákẹ́. Bó ṣe wá fẹ́ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbìjà. Tẹ́ máa ń sọ pé kíní kan ní kíní kan ṣe gbá kan. Bọ̀ gbogbo yín ẹ̀ rí bí stop Awíkoko láti gbà yẹn o. Tí mo ti dákẹ́ sí is over 4 months. Gbogbo yín ẹ̀ rí nǹkan Awíkoko dẹ̀ continue láti máa bú Aláàfin. Ṣé nǹkan kan míì wà bẹ́ẹ̀ ni? Torí tí bá sọ̀rọ̀ tí bá dárúkọ bàbá wọ ní Rìṣánsìn. Wọ́n ní ààrẹ ń rí Ọọ̀ni fín. Wọ́n pe àwa kẹ́kọ̀ọ́ àdẹ̀dákẹ́ àdẹ̀sọ̀rọ̀ mọ́. Àdẹ̀ follow instruction kí ni ẹ mọ́. Ẹjọ́ kí wá ní problem Awíkoko pẹ̀lú Aláàfin fẹ́ fi ọmọ bàbá wa Tinubu jẹ ọ̀kan lọ́mọ of Yorùbá land. Ibi tí mo wá ní ẹ why crying kí ló ń ké fún? Irú ẹkún kí ló ń ké fún gangan kò yé mi. Just like èmi dákẹ́ nítorí nǹkan táwọn bàbá wa pè wá lọ́yọ̀ àwọn àgbààgbà Ọ̀yọ́ pè. Àwọn tó jẹ́ àgbàlagbà nílé Ifẹ̀ àtàwọn ọmọ Ifẹ̀ wọ́n pè pé ààrẹ ẹ má bá ọbọ̀ jẹ́ wùyà kẹ́lẹ̀ mọ̀ yí pé ààrẹ tèmi èmi ò ń ṣe ṣó nítorí owó mo níṣẹ́ mi lọ́wọ́ owó mi dẹ̀ wà lọ́wọ́ mi. But mo ti rí pé Awíkoko that's the only source tó lè fi jẹun kó máa ba yé àwọn èèyàn jẹ́. Ṣé àwọn bàbá wa tó ti kéwù síwájú ewì wọn tá sì ń gbọ́ àwọn bàbá tó kí Aláàfin tó kí gbogbo àwọn ìlú kọ̀ọ̀kan lè ní ṣé ewì tí wọ́n a sì ń gbọ́dọ̀ la ẹ má ti ẹjọ́ lọ jìnnà kí ni orúkọ brọ́dà mi Akéwì yìí kí ni bàbá yìí jẹ́ mo dẹ̀ ti gbàgbé báyìí tó ń ṣe oríkì tó jẹ́ pé gbogbo òlú náà kí náà ń jẹ́ Oléwì kan tó ẹjọ́ ẹ bá mi ná mi létí bàbá yìí bàbá Akéwì yìí tó sì táwọn sì wà tó sì ń kéwì dọ́là ewì bàbá yẹn di sàárì a sì máa gbọ́ ni. Because mo wo nǹkan tó wà lára àwọn ọmọ Ilé Ifẹ̀ Oǹdó Èkìtì àwọn gangan náà ń bọ̀yọ̀ fa wàhálà. Mo wò pé àwọn ọmọ Oǹdó tó ń bọ̀yọ̀ fa wàhálà gangan most àwọn ọmọ Oǹdó yẹn ẹ̀jẹ̀ wọn tálì mọ́ Ọ̀yọ́ Aláàfin ju Ifẹ̀ lọ. Mi ìwá bèbú o bọ̀ nǹkan kan ò yé wọn. Ṣé rí Oǹdó àti Èkìtì ẹ lọ bòkun wá ẹ lọ bọ̀sà wá ṣé wọn ò mọ bí Òbòkun ṣe jẹ́ sí Aláàfin? Ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ń ṣe show nítorí they are doing show of shame. Ó ká mi lára bìkan lánàá mo rí pé ìyàwó Esabod jáde tó ń sọ pé kí ló ṣẹlẹ̀ gangan. Mo rí pé Esabod wọ́n ṣẹ̀ṣẹ̀ get scenario yẹn pé tí ò bá sí nǹkan kan bẹ̀ why tó ṣe pé all the time Awíkoko ológun dúdú Awíkoko ológun dúdú they always talk about Aláàfin all the time. Why? Aláàfin ò bá anybody sọ kò bá yín rojọ́. Tí bàbá yìí bá lọ bìkan kódà wọ́n ti ní àwọn entourage tó fi ń ṣọ́ Aláàfin káàkiri any single mistake báyìí Awíkoko fẹ́ gbé. And now you ask us to keep quiet. Almaroof olóko mi mo rí yín. Ẹ̀jẹ̀ bá jọmọ fẹ́ ń bí èébú kọ́ o. Ẹ bá mi ṣí àkíní ọ̀rọ̀ èébú kọ́ lélẹ̀. But kí ló dé tẹ́ ẹ̀ pé brother yín kẹ́tì ẹ̀ lọ comment lórí bẹ̀ pé find something else to do. Àwa ti kọjá bẹ̀ àti lọ jìnnà. And they are still doing the same thing. It's over 4 months. Tell me to keep quiet. December láti wáyé náà láti inú oṣù kẹjọ ẹ lọ wo last show mi. Mo kàn máa ṣe 30-minute show. Máa ṣe máa dẹ̀ post ẹ̀. Máa post ẹ̀. Brother mi Adéwálé ẹ lọ check last show mi. Aminu Ìdòwú ẹ lọ check last show mi. You need Ògúnyẹmí ẹ lọ check last show mi. We can't be doing this. Èmi ò ń ṣọmọdé mọ́ now. Ọdún mélòó ló kù tèmi náà máa fi pé 60. Awíkoko náà ṣe bébí ó ṣe pé 50 years ni ṣé a fool as 40 kò tún yàtọ̀ sí a fool as 50 and this guy continue doing the same thing. Kí la Aláàfin ṣe fún ìdí táwọn èèyàn fi ń sọ yí pé ó dàbí pé bàbá wọn ò ní mọ̀ pa ènìyàn ó sad. Ọlárẹ̀wájú Adépọ̀jù bàbá wa yẹn àwọn ti kú. Ṣó ti yé yín?
nǹkan mẹ́rin mo wá wò pé irú kíní iṣó yẹ kó rí báyìí. Then Awikoko Àjànàkú ti stop. But Awikoko ò fi tiẹ̀ ṣe wì, èébú ló fi ń bú. Àjànàkú ò fi tiẹ̀ ṣe wì, èébú ló fi ń bú. Kí ló wà nù pé Aláàfin fẹ́ fìyàn joyè. And we gbogbo alámọ̀ pé Aláàfin is the rightful owner láti fìyàn joyè Yorùbá. Eléyìí ò ní di ìjà, brother mi Kọ́lá Raymond. Ìjà kọ́ leléyìí, ẹ jẹ́ ká sọ àwọn ìtàn táwọn ọmọ tá a bí tí wọ́n máa bá. Ẹ bá jẹ́ ká ba ìtàn jẹ́, because tá bá ti bàtàn jẹ́, nǹkan táwọn ọmọ yẹn bá gbọ́ náà máa tẹ̀lé. I don't know the problem tí àwọn bloggers tó ń ṣiṣẹ́ fún Ifẹ̀. I mean, mo problem tó ní. Whereas I ti find out gbogbo wa náà kọ́kọ́ náà ni ẹ̀jẹ̀ méjèèjì jọ rìn. But èmi sì ń sọ fún yín, èmi ò ń ṣọmọ Ilé Ifẹ̀. Màá dẹ̀ sì máa tẹnu mọ́. But now, ẹ jẹ́ sọ ọkọ̀ fún yín. Awikoko ń bọ̀ tá ń sìn, ó ti tún rọ̀jò èpè fún àwọn ẹbí ẹ̀. Ó ń bú Aláàfin bíi pé Aláàfin jẹ́ ẹgbẹ́ bàbá ńlá bàbá ẹ̀. Why are we doing this, Awikoko? Àjànàkú Akéwì, ó ti bú mi dáadáa. Èmi ò kúkú rí, mo dá lóhùn láwọn kan. Ó dey apologize. That is all nǹkan tá need nìyẹn. Because máa yẹn ó ti lo thinking faculty ilẹ̀, ó ṣiṣẹ́ pé, look, mi ìmọ̀ràn tó gbọ́ náà rọ̀ mi o, ó ní ààrẹ sọ ọ̀rọ̀ kan. Brother mi Adédoyin Àjànàkú Akéwì, ó ní ààrẹ sọ ọ̀rọ̀ kan. Ó ní òun dẹ̀ wo ọ̀rọ̀ yẹn, ó dẹ̀ rí pé ọ̀rọ̀ yẹn make sense. That man come out and apologize. Èmi náà dẹ̀ sọ pé apology accepted. Why tó ṣe wájú wọ́n ń cry lórí pé Aláàfin fẹ́ fìyàn joyè? Ṣé bàbá ẹnìkan wà nílẹ̀ Yorùbá yìí tó lè mú oyè t'Aláàfin fẹ́ fìyàn jẹ tó lè mú dání? Nítorí mi fẹ́ sọ̀rọ̀ mọ́. Mi ò fẹ́ ká máa argue, mi ò fẹ́ kó máa dìjà. Mi ò fẹ́ kó di pa kan sọ̀rọ̀ lórí pé a bá ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ tèmi dẹ̀ náà fẹ́ gbọ́ because ọmọ kọ́rọ̀ mi gangan ló jáde jù. Ẹ̀yin 20 lè wò mí sí kó dọ̀là kó ti wọ 4 million, kó ti wọ 4,000. Because all my share. Abíọ́dún a ní dá wọn lóhùn bọ̀ tó mọ̀ pé ńgbà míì àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé téèyàn ò bá bọ́ta kéèyàn sọ. Ẹni mo ṣe jí ni mo tẹ̀ tí rest mo kàn jí ẹni pé mi tí clean up mo kàn pé let me just do this. Kó bá Awikoko sọ̀rọ̀ kó stop kó fẹ́ Aláàfin ilẹ̀ náà. Síbò náà ní bàbá ọmọ ọlọ́mọ l'Aláàfin èèyàn ló bí náà. Every time he always coming about Aláàfin. Débi pé ó ń ṣọ́yàn kó máa ṣọ́ bàbá yìí gbogbo òde tí Aláàfin bá lọ. Bóyá ó ń wo schedule bàbá ni mi tí ẹ̀ mọ̀ bóyá jẹ́. Ó ti wá pín àwọn èèyàn káàkiri. T'Aláàfin bá ra yẹ̀gbẹ́ báyìí bì kan, wọ́n á ní ẹ̀wò, ìyẹn ló máa fi ṣe topic. Ṣé o fẹ́ gbọ́? Ṣé àwọn tí bàbá fẹ́ fi joyè? Àwọn tó ń làmìlaka nílẹ̀ Yorùbá ni o. Àwọn tẹ́ ẹ̀ lè sọ pé níbo náà fẹ́ gbà. Ọmọ bàbá wa Tinubu ó sọ̀rọ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí Laji Abbas sọ. Oyè ọ̀kan lọ́mọ. Ẹ gbọ́. Ká bẹ̀rẹ̀ láti bẹ̀yẹ. Nígbà táwọn wà ní ọ̀kan lọ́mọ, a ní ọ̀kan ní bàbá, ọ̀dọ́ ló lè jẹ́. Ọ̀dọ́ ní ló lè jẹ oyè ọ̀kan lọ́mọ. Tó ṣe pé ọ̀dọ́ tó bá jẹ́ tó bá jẹ́. Ṣé ń gbọ́ ṣáàjọ ẹ tó bá gbọ́ kó tán pín. Bàbá sọ pé bàbá 60 ní ọ̀kan lọ́mọ. Ṣé bàbá àmọ́ tá à ń ṣe nu? Wàláì. Bàbá 60 mọ́. Ọ̀dọ́ náà máa sọ pé ọmọ ìwá ń bí. Bẹ́ẹ̀ni. Tó náà bá wá dàgbà, wọ́n tún lè gbé, wọ́n á gbà lọ́wọ́ ẹ̀, wọ́n á fún lóyè àgbà míì, wọ́n á bọ̀ fẹ́ lò míì. Ṣùgbọ́n àkànṣe gbogbo nǹkan rẹ́dán. Àkọ́kọ́, ọmọ Ìbàdàn ni mí. Olóyè Olúbàdàn ni mí. Ààrẹ Òpìtàn ni mí. Ẹ máa gbọ́ àríyí o. Bàbá wa olóyè Dọ̀tun Sànúsì ọ̀lẹ́tọ̀ òyì tí wọ́n kọ́ jẹ nílé Ifẹ̀. Ṣé gbọ́? Nínú ìlànà àṣàlẹ̀ Ìbàdàn. Kí ló ṣẹlẹ̀? Olóyè Olúbàdàn ní Dọ̀tun Sànúsì. Ìsọlọ́rárí chief kò náà lè di Olúbàdàn lọ́la. You see? Ara tá a sọ ni. Wọ́n kọ́kọ́ fojú bẹ̀ yẹn wo. Ọ̀gbìgbà. Wọ́n ní. I was so sad. Nígbà mo gbọ́ pé kábíyèsí Olúbàdàn náà wà níbẹ̀ ìjọ tí wọ́n ń fún léwé, tọ́ ní ń fún léwé. Ajá máa rorò kó sọlé méjì ni. Wọ́n tàbí fojú bẹ̀ yẹn wo. Tó o bá ti lè gba ewé, the reason why ìwé ìfáwọn mọ́gàjì ní ewé. Ṣé ń gbọ́rọ̀ tí bàbá yìí sọ? Àti ẹ̀kẹ́ ni wọ́n máa fáwọn mọ́gàjì. Látòrí ìjagun lewé ti wá bẹ̀rẹ̀. Iye ewé tọ́lọ́ bá wá léyìn ọgbà tí ó fi jáde láyé àbí tí ó fi jolúbàdàn ìkànnì méjèèjì náà ni. Tó bá dẹ̀ fi lè mú ọgbà ewé lọ́dọ̀ Olúbàdàn
o ò lè lọ jẹ oyè kankan nílùú kankan mọ́ wọ́n lè máa fún ọ láwọ́ọ̀dù o. ṣé ń gbọ́. pé ọba kan wà tó fi kankan lé ọ lórí. Ajobiewe, God bless you. abẹ́ gbọ́ bí tọ́mọ ọba kan God ti ń bless you, joyè Ajobiewe. yìí ọmọ bẹ́ẹ̀ ń joyè. Jẹ́gbọ́ ọmọ bò ń joyè. tó o bá ti lè mú ọ tó o ti jẹ mọ́gàjí tó o ti gba ewé ó ti dán ọmọ ọba Olúbàdàn nìyẹn ó ti ẹ̀ńtáìtù láti jẹ Olúbàdàn. Lọ́jọ́ iwájú. ẹ lọ wo gbogbo Olúbàdàn ìlú wo lọmọ àfọmọba tí ọba máa ti ń ṣe o. Ọ̀yọ́ Empire mo rí ẹ. ọmọ bẹ́ẹ̀ ń joyè. God bless you, brother mi. Continue your job. bẹ́ẹ̀ náà lọ́dẹ̀ sí rí nínú ìtàn Ìbàdàn ìsìnláǹda gbogbo ẹ̀rú ẹlẹ́ẹ̀kejì ìgbẹ́kànnù ìtọ́fà ọ̀rọ̀ nù. Ilé Ifẹ̀ brother mi Ahmed Muideen mo rí ẹ. látọjọ́ tààrà ẹ ti dáyé. Ẹ máa gbọ́ o. oyè tá a bá fìyàn jẹ Ilé Ifẹ̀. Àwọn ilé mọ́jà wa lọ o. àjòyè ilẹ̀ Yorùbá rí àjòyè Oòduà rí oyè Ilé Ifẹ̀ tí Ìbàdàn ọba fìyàn jẹ oyè ilẹ̀ Ìbàdàn láfìyàn jẹ. Ìbàdàn land ìjọba ìbílẹ̀ 11 ní Ìbàdàn ní. Ìgbà tí wọ́n fi èmi joyè lẹ́tà tí wọ́n kọ sí mi oyè tí wọ́n fi mí jẹ Ààrẹ Òpìtàn of Ìbàdàn land ni mo jẹ. Ṣé ń gbọ́. Àwọn ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn wọ́n fún mi ní ọ̀pá àṣẹ Ààrẹ Òpìtàn ilẹ̀ Yorùbá ọ̀nà àrílẹ̀yìn. ìdánilọ́lá ni kèé ṣe oyè Aláàfin nìkan ló lè fi yàn joyè ilẹ̀ Yorùbá. Ṣé gbọ́. Àwùjalẹ̀ ló lè fi yàn joyè Ìjẹ̀bú land. Ìjẹ̀bú Òde làwùjalẹ̀ wà. Wọ́n mọ the right thing but wọ́n ń ṣe wrong. ìṣẹ̀ǹbáyé tí ń bẹ lábẹ́ Àwùjalẹ̀ pọ̀. Ọwọ́ òbòkú àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà ló lè fi yàn joyè ilẹ̀ Ìjẹ̀ṣà. Ṣé gbọ́. ọ̀tọ̀ lóye Iléṣà ọ̀tọ̀ lóye ilẹ̀ Ìjẹ̀ṣà. Àwọn ìlú ìbòkú ní ìkíní kan ní wọ́n kálukú lè máa fi yàn joyè ìlú rẹ̀. But when it come to Ìjẹ̀ṣà land, àwọn nìkan bàbá ọwá nìkan. Mo fẹ́ kẹ́ di àárín yẹn o. Ọwá lè mú nínú gbogbo àwọn ìlú Ìjẹ̀ṣà. Including tó fi dọ́sọ̀gbò kí Ọ̀yọ́ tó gbà mọ́ wa lọ́wọ́. Bí ẹ ṣe ń ṣe nìyẹn. Àwọn ẹ̀fọ̀n orílẹ̀ àwọn Èkìtì àkàmá gbogbo ní Èkìtì. Ẹ máa gbọ́. Ó yára pè wọ́n ní Èkìtì kété Èkìtì parapọ̀. Àwọn ẹ̀fọ̀n ń bẹ, Ìjẹ̀rò ń bẹ, Mọ̀bà ń bẹ, wọ́n lọ báyìí. Orí bàbá yìí ti pé jù. Àwọn náà ló táìtù tiwọn. Ẹ jọ̀ọ́ ẹ máa bá ń lọ sórí péjì Laji Abbas. Ẹ bá fẹ́ gbọ́ tàn gidi. Wọ́n lè lókè o, ẹja máa lókè Èkìtì. Bẹ́ẹ̀ náà ni àwọn Àwórì wà. Now, Ifẹ̀ oyè tá à ń fi yẹn jẹ nífẹ̀ ni oyè Ilé Ifẹ̀. Báńdìrì Ifẹ̀ dẹ̀ ní omi àṣejì rẹ̀ yẹn. Níbàdàn. Báńdìrì Ifẹ̀ nìyẹn. Ṣé pé àwọn kiri kankan gbọ̀ngàn. Ọ̀yọ́ làwọn yẹn. Inú Ifẹ̀ wọ́n wà. Inú Ifẹ̀ wọ́n wà. Ṣùgbọ́n àwọn kan wá fòdò sẹ́lá àwọn èmi ní Ìkòyí. Aláàfin ló ní Ìkòyí. Èmi ní Gbọ̀ngán. Aláàfin ló ní Gbọ̀ngán. Bẹ́ẹ̀ni. Ó pẹ́ Aláàfin tún gbà mọ́ra. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní Gbọ̀ngán àwọn tó wà ní Ẹ̀dẹ̀ ń kọ́. Aláàfin tàbátà Aláàfin Ẹdẹ. báńdì àwọn àtòṣogbo lè Ẹdẹ bó ti pọ̀ bẹ́ẹ̀ báńdì àwọn àti àwọn Ìjẹ̀ṣà nìyẹn ìní Ẹdẹ. Now Ẹ̀dẹ̀ mọ̀ kó àrògún. àwọn ń jẹ oyè Ilé Ifẹ̀ là ń jẹ ń bẹ̀ wọn. Ọkọ oyè ọ̀kan lọ́mọ ká bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn. Nígbà táwọn a ní ọ̀kan lọ́mọ a ní ọ̀kan ní bàbá. Ọ̀dọ́ ló lè jẹ́. Ìtàn ṣe tún kọ Bíọ́dún, God bless you. Ọ̀dọ́ ló ń joyè ọ̀kan lọ́mọ. Ọ̀dọ́ tó bá jẹ́ tó bá dàgbà yóò bọ́ ọ́lẹ̀. Àbí bàbá tó pe bàbá 60 ní ọ̀kan lọ́mọ. Sẹ́mi pa àmọ́ tá à ń ṣe nu. Wàláì. Bàbá 60 mọ́. Ọ̀kan lọ́mọ bàbá 60. Ọ̀dọ́ náà máa sọ pé ọmọ ìwá ń bí. Bẹ́ẹ̀ni. Tó náà bá wá dàgbà wọ́n tún lè gbé wọ́n á gbà wọ́n á gbé fẹ́lòmíì. Wọ́n á bọ̀ fẹ́lòmíì. Ṣùgbọ́n àkànṣe gbogbo nǹkan rẹ̀ gan. Lọ́dọ̀. Ọmọ Ìbàdàn ni mí. Olóyè Olúbàdàn ni mí. Ààrẹ Òpìtàn ni mí. Wàláì. Bàbá wa olóyè Dọ̀tun Sànúsì ọ̀lẹ́tọ̀ òyì tí wọ́n kọ́ jẹ nílé Ifẹ̀. Ṣé ń gbọ́. Nínú ìlànà àṣàlẹ̀ Ìbàdàn. Kí ló ṣẹlẹ̀? Olóyè Olúbàdàn ní Dọ̀tun Sànúsì. Ìsọ̀nọ́rárí chief kò náà lè di Olúbàdàn lọ́la. Ọmọ ọba òde ń joyè. Èèwọ̀ ni. Ọmọ ọba ń joyè. I was so sad. Nígbà mo gbọ́ pé kábíyèsí Olúbàdàn náà wà ní. Oyè 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo leg down tó ń pè mí mo ní láyé àwọn joyè. Kò sọ lé méjì ni. Wọ́n tàbí fojú bẹ̀yẹ wo. Tó o bá ti lè gba ewé, the reason why ìwé ìfáwọn mọ́gàjí ní ewé. Ilẹ̀kẹ̀. Ẹ bá mi ṣí àkíní ẹjọ́ ẹ má wọ ẹ ṣí ẹ jẹ́ kẹ́lómi gbọ́. Látòrí ìjagun lewé ti wá bẹ̀rẹ̀. Iye ewé tọ́lọ́ bá wá léyìn ọgbà tí ó fi jáde láyé àbí tí ó fi jẹ Olúbàdàn ìkànnì méjèèjì. Máa stop ẹ̀ sìn.
tó bá dẹ̀ fi lè mú ọgbà ewé lọ́dọ̀ Olúbàdàn o ò lè lọ jẹ oyè kankan nílùú kankan mọ́ wọ́n lè máa